أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان ومن كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر àṣàìtọ́n èṣù ibilis ó ń fi ẹnu oògùn ẹnu ẹ̀tẹ́ fi kan anabi sulaiman aleyhi salatu wasalam pé olóògùn lànàbí sulaiman anabi sulaiman náà ń pe nǹkan mi ó lo nǹkan mi yàtọ̀ sọ́lọ́run ọba wa dá lóhùn wípé wàmọ́ kàfàrà sulaiman ó ní pé kí ni o anabi sulaiman o kì í ṣe kèfèrí wàlákìnà ṣayatina káfàrù ìwọ àṣetán gangan ìwọ ni kèfèrí o why yu'allimuna nasa sira torí wọ́n ló ń kọ́ àwọn èèyàn lóògùn àkíyèsí pàtàkì mo fẹ́ pè wá sí bí ṣẹ́yìn pé tíyàn bá sọ̀rọ̀ ọlọ́run bò kí ń ṣọba lábòsí nǹkan tíyàn bá fi sọ̀rọ̀ ọlọ́run fi máa ń ánsá èèyàn ìgbà tí àṣetọ́ni èṣù tó ń fi ẹnu àbùkù ẹnu ògún kan anabi sulaiman yẹn tọ́lọ́ máa fẹ́ fún lésì ó yẹ kó sọ pé anabi sulaiman o kì í ṣe olóògùn kò ṣoògùn o bẹ̀tọ́ ọlọ́run wá ní wàmọ́ kàfàrà sulaiman ó fẹ́ jẹ́ kémi àti ẹ̀kẹ́kọ̀ọ́ ń bẹ pé ẹni tó bá ti ń ṣoògùn kèfèrí ni wàmọ́ kàfàrà sulaiman anabi sulaiman wa kì í ṣe kèfèrí walakinna shayatina kafaru ìwọ èṣù ni kèfèrí wáyé tó ṣe jẹ́ kèfèrí yu'allimuna nasa sira ìwọ ló ń kọ́ àwọn èèyàn lóògùn so definitely ẹni tó bá ti ń ṣoògùn ọ̀tọ̀ ní dàwá ọ̀tọ̀ ní sir nǹkan tó dúdú nǹkan òkùnkùn nǹkan tẹ́ ń pè láti wá ánsà nǹkan láti wá ràn yín lọ́wọ́ yàtọ̀ sọ́lọ́hun ẹ rí i pé sir ó jáde látara kí ni o tílẹ̀ bá ṣú wá ní sar tá bá fẹ́ jẹ sàárì lóru wá ní sọ̀húr oúnjẹ tẹ́ ẹ jẹ lóru sir sar sọ̀húr nǹkan tó dúdú nǹkan tí ò clear sí yàn nǹkan tó wà ní òkùnkùn ẹ wò nǹkan náà fi júwe ẹ̀ so ẹ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká jìnnà sí nǹkan tó ń jẹ́ oògùn ẹ jẹ́ ká gbọ́ àyà iye dáadáa wà má kàfàrà Sulaiman walakinna shayatina kafaru ọlọ́run ò sọ pé anabi Sulaiman kì í ṣe olóògùn ó lé anabi Sulaiman kì í ṣe kèfèrí means ẹni tó bá ń ṣoògùn kèfèrí ni tí wọ́n dẹ̀ ti jẹ́ kó yé wa pé asirun kufurun ẹ ti understand nsìn so ẹ má yẹ ká dàpọ̀ oògùn tí mo ń sọ ó ti yé ẹ oògùn abẹnugọ̀ngọ̀ kódà oògùn ti dàwá ọlọ́run tún sọ gan pé kúlìdá ilẹ̀ àúdẹ̀wáhù falitátìlìbù dẹ̀wáhù lè dá yíkùn falatátìlìbù bí aram èmi ọlọ́run ní dá ìsàn kan kí n má fi wòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ àmọ́ mi fi wòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín ẹ ti understand so nǹkan tó ń jẹ́ oògùn ẹ jẹ́ ká jìnnà sí o kèfèrí ni o a sì tún mú àwọn àyà wa lórí ẹ̀ tá a fi máa jẹ́ kó yéra wa àyà tá a dẹ̀ mú ẹ̀ náà ìwọ náà lọ glance ẹ̀ kó wo dáadáa ẹ ti understand so a wá síbí láti bú anybody clarification ni oògùn ẹ jẹ́ ká jìnnà sí masalamu alaykum.